Good afternoon, my people. Welcome back to my channel. This is your girl, Mashola Gist TV. I am here again to talk about àwọn ọkùnrin wa, ìwà tó yẹ kán máa wù sí ìyàwó wọn nínú ilé. Ṣé ẹ mọ̀ pé mo ti sọ̀rọ̀ nípa àwọn obìnrin náà? Àwọn ọkùnrin ló kù ní ìsìn o. So ẹ̀yin ọkùnrin, ẹ gbáradì o. If today is your first time on my channel, please can you go straight and press that notification bell so that whenever I post a gist, you can get it. To my old subscriber, I say thank you. God Almighty will bless you. Ẹ ṣé gan ni o. Ọwọ́ yín á máa ròkè o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ̀yin ọkùnrin, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi tẹ́ wà nílé. A kú ọjọ́ èní o. Mo kí yín káàbọ̀ sí ètò ọmọ yín, èmi ọmọ yín Mashola Gist TV. Ìwà wo ló yẹ kí àwọn ọkùnrin ká máa wù sí àwọn ìyàwó wa ní ilé? Ìwà tó dára ni. Ìwà tó dára ló yẹ kí wọ́n bá lọ́wọ́ ọkùnrin. Ọkùnrin tó bá ní ìyàwó, ó yẹ kí ìwà ẹ̀ yàtọ̀. Nítorí wípé ìwà tó o bá wù, tó o wù sí ìyàwó ẹ, làwọn ọmọ máa ṣọ́. Ìwà tó o bá wù sí ìyàwó ẹ, làwọn ọmọ máa wò, làwọn ọmọ máa ṣọ́. Ẹ jẹ́ ká hùwà tó dáa sí ìyàwó wa. Ìyàwó tó mọ ìtọ́jú ọkọ ṣe, tó ti gbóúnjẹ sílẹ̀, tó lọ síbi iṣẹ́ tó dé, tó ní ọkọ mi ẹ káàbọ̀, tó ń jẹ́ ti wà lórí tébù, tó délé tó ní ó ti jẹun, ebi ò pa ẹ̀. Ìwà tí ò dáa nìyẹn. Ìwà tí ò dáa láyé àti lọ́run nìyẹn. Nǹkan tó mú ọmọbìnrin yìí ṣe oúnjẹ sílẹ̀, wọ́n kọ́ ó gbẹ̀kọ́ ni. Ṣé kò yẹ kí ìwọ ọkùnrin bó tiẹ̀ ti jẹun ta? Ọkùnrin tó bá níyàwó lé kò yẹ kó máa jẹun ta. Kò yẹ kó máa jẹun níta. Ó yẹ kó máa jẹ́ káwọn ọ̀rẹ́ ẹ̀ mọ̀ pé ìyàwó mi wà nílé, á ti ṣe oúnjẹ fún mi. Wà wá mú oúnjẹ yẹn. Obìnrin yìí á wá máa da oúnjẹ nù. Á dànù lọ́jọ́ kìíní, á dànù lọ́jọ́ kejì, á dànù lọ́jọ́ kẹta. Tó bá yá sú ọmọbìnrin yìí. Tó bá yá sú ọmọbìnrin yìí, ìwọ ọkùnrin tó máa lọ síbi iṣẹ́, tó máa gbabi iṣẹ́ lọ sí club, tó máa gbabi iṣẹ́ lọ sí club, tó máa ti yó kó tó délé, tó máa lùyàwó ẹ̀. Ìwà burúkú ni o. Tá bá rí kan nínú àwọn ọkùnrin wa tó ń ṣe báyìí, baálé ilé, ẹ jáwọ́. Obìnrin ò ń ṣe nǹkan tó yẹ kéèyàn máa lù. Obìnrin ò ń ṣe nǹkan ẹlẹgẹ́ lobìnrin, kò ń ṣe nǹkan tó yẹ kéèyàn wá sọ di ìlù, kó wá máa lu ìyàwó ẹ̀ bíi bàrà. Ẹ̀yin ọkùnrin tẹ́ bá ń ṣe yìí, ẹ má ṣe mọ́ o, ìwà burúkú ni. Ìwọ ọkùnrin tó ń gbé aṣẹ́wó kiri, tó ń gbáṣẹ́wó, tó ń gbá àwọn obìnrin tó yẹ pé gbogbo owó oṣù ẹ àwọn ló ń kó fún, ẹ jáwọ́. Ẹ yí padà. Ẹ jẹ́ ká máa ṣe dáadáa sí ìyàwó wa. Ìyàwó tó bímọ fún ẹ, tọ́jú ìyàwó ẹ̀, gbé jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan, kì í ṣe lójoojúmọ́ o. Gbé jáde kó lọ ra oúnjẹ fún, ẹ lọ ra restaurant lẹ́ẹ̀kọ̀ọ̀kan, bóyá once in a month. Jẹ́ kóbìnrin yìí tiẹ̀ mọ̀ pé o appreciate òun. Jẹ́ kóbìnrin yìí mọ̀ pé ìwà tó ń wù ó appreciate ẹ̀. Obìnrin tó bímọ fún ẹ, tó jẹ́ pé gbogbo àwọn ọmọ ẹ ò rójú ráyè tọ́ wọn, gbogbo aṣọ wọn ti dàkísà mọ́ wọn lọ́rùn. Mo tiẹ̀ gbọ́ téèyàn kan sọ fún mi pé ọkọ ẹ ní mọ́tò ṣùgbọ́n kì í fi mọ́tò gbé, ẹsẹ̀ ló fi máa ń rìn. Ó máa lọ mú kabúkabú ní mọ́rúwá. Ẹ̀yin ọkùnrin, báwo ni ìyàwó ẹ̀ á ṣe máa fẹsẹ̀ rìn tó dẹ̀ ní mọ́tò? Ẹ dẹ̀ jọ ń lọ ṣọ́ọ̀ṣì ni.
ẹjọ́ ń lọ chọ́ọ̀chì ni ẹjọ́ ń lọ mọ́sìkì ni wà wá ní máa lọ màá bá yín ìyàwó ẹ̀ wá lọ máa mú márúwá kí ló dé tó yẹ pé ẹ̀ lè jọ jókòó sínú mọ́tò kẹjọ rìn lọ kẹjọ drive lọ sí ibi tẹ́ ẹ̀ ń lọ ìyàwó á wá lọ máa gun márúwá ìwọ bàbá olówó wà wá jókòó sínú mọ́tò wà wá fẹ̀ wà á máa drive wà á tẹ̀ tún kọjá lẹ́gbẹ̀ẹ́ ìyàwó ẹ̀ gan lójú títì ìwà yìí ò dáa ẹ jẹ́ ká yí padà ká ṣe rere ìwọ ọkùnrin tó sanwó skul ọmọ tó máa sọ fún ìyàwó ẹ pé kó lọ máa san wàá fún padà tó ò ní fún padà ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ṣe pàtàkì ẹ jẹ́ ká tọ́jú àwọn ọmọ wa ẹ jẹ́ ká ṣe dáadáa sáwọn ọmọ wa tẹ bá rẹ̀ pé àwọn ọmọ yìí ò gbọ́n àwọn ọmọ yìí gbọ́n wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ọmọ mi à ní ìgbà tó yẹ pé ìgbà tó ń wà kékeré bàbá àwọn ò tọ́jú kí ló dé tóun náà fẹ́ tọ́jú bàbá òun ẹ jẹ́ ká ronú pìwàdà ẹ jẹ́ ká ṣe dáadáa kò sí nǹkan téèyàn ṣe láyé yìí tí ò lẹ́san kò sí nǹkan téèyàn ṣe láyé tí ò lérè ẹ jẹ́ ká ṣe dáadáa ẹ jẹ́ ká tọ́jú àwọn ọmọ wa ìwọ ọkùnrin tó jẹ́ pé o ò ní sanwó skul ọmọ wọn máa lé ọmọ wálé lójoojúmọ́ o dẹ̀ ń gbé obìnrin o dẹ̀ ń kówó fóbìnrin ìwọ ọkùnrin tíyàwó ẹ̀ ò níṣẹ́ lọ́wọ́ dá lókoòwò má jẹ́ kó di liability bó jẹ́ ṣọ́ọ̀bù kékeré gbà fún a lot of things lèèyàn lè tà náà bí o ta provisions o lè máa ta minerals at least a máa mú nǹkan kan wálé kò ní jẹ́ liability fún ẹ ìwọ ọkùnrin tó jẹ́ pé gbogbo owó oṣù obìnrin ló ń kó fún èyí ò dáa àwọn obìnrin tó ń kówó fún yìí gan wọ́n máa tó ní ẹlòmíì tó tún fẹ́ ìwà wa jẹ́ alárùdálẹ̀ bí ọkọ̀ típà ẹ máa róbìnrin míì báyìí orúkọ nǹkan tó fi máa store orúkọ ẹ ní ATM ló fi máa store orúkọ ẹ á ní ṣe bí alárùdálẹ̀ bí ọkọ̀ típà ni obìnrin míì àwọn ọkùnrin míì wọ́n máa gbé obìnrin lọ sí inú ilé wọn wọ́n á gbé obìnrin lọ sínú ilé wọn ìyàwó wọn á dẹ̀ wà nínú ilé girlfriend míì gan á tún máa mọ́ ìyàwó ẹ̀ lójú á tún máa ní kó lọ ọkùnrin yẹn á tún ní kó lọ sóúnjẹ fún girlfriend òun ẹ̀yin ọkùnrin tẹ́ máa ń ṣe báyìí kò dáa o ẹ lọ yí padà o nítorí kò sí nǹkan téèyàn ń ṣe láyé tí ò lérè ìwọ ọkùnrin tó ń lu ìyàwó ẹ má lu ìyàwó ẹ mọ́ ìyàwó ẹ ò ń ṣe ìlù bíbélì sọ fún wa ó ní ohun ẹlẹgẹ́ lobìnrin ẹ tọ́jú ìyàwó yín ẹ máa ṣe dáadáa sí ìyàwó yín tí irun orí ìyàwó ẹ tó bá ti tí torí pé kò dáa fún lówó ní kó lọ ṣerun ẹ̀ tó bá rí pé àwọn aṣọ tíyàwó ẹ̀ ń wọ̀ ti ṣá fún lówó ní kó lọ raṣọ kó raṣọ míì fáwọn ọmọ ẹ̀ kó raṣọ míì fún ìyàwó ẹ̀ ẹ jẹ́ ká máa ṣe dáadáa kò sí nǹkan tá à ń ṣe láyé yìí tí ò lérè gbogbo owó ẹ̀ má fi mọ títán má kó gbogbo owó ẹ̀ fún girlfriend wọn ò ní nǹkan kan tó fẹ́ ọ́fà ẹ tọ́jú ilé tọ́jú ẹbí ẹ tọ́jú màmá tó bí ẹ sáyé ọkùnrin míì báyìí bóyá ló ti rí màmá ẹ̀ fún bíi ọdún 4 ó máa sọ fún wọn iṣẹ́ kò ní fún wọn lówó kò ní fún wọn ẹlòmíì màmá ẹ̀ ó ń tọrọ bárà ni níbi tí ìyà ń jẹ àwọn òbí ẹ̀ dé ẹ mọ̀ pé àdúrà àwọn òbí ó máa ń gbà lórí wa ẹ mọ̀ àdúrà òbí ń gbà lórí wa tó bá tọ́jú màmá ẹ̀ tó ń fìyà jẹ màmá ẹ̀ ìyá yẹn ó máa fi iná ó máa fi ṣépè fún ẹ ìpè ṣé òun dẹ̀ bímọ báyìí nítorí ọlọ́run ṣọ́mọ ló ń fìyà jẹun báyìí ẹ jẹ́ ká ronú pìwàdà o ẹ jẹ́ ká ṣe rere o ẹ jẹ́ ká ṣe dáadáa sáwọn òbí wa o ẹ jẹ́ ká ṣe dáadáa sáwọn ìyàwó wa o ẹ jẹ́ ká ṣe dáadáa sáwọn ọmọ wa o nítorí pé àwọn ọmọ wa àwọn ni future wa àwọn ni ọjọ́ iwájú wa ìwà tá a bá wù sọ́mọ tó bá dọjọ́ iwájú táwọn ọmọ yẹn náà bá di ńlá ó máa rántí pé àgbà tí mo wà kékeré bàbá mi ò fìyà jẹ mí bàbá mi fún mi lówó school
bàbá mi ń raṣọ fún mi. Àwọn ọmọ ò kí ń gbàgbé nǹkan, they are very intelligent. Ẹ̀yin ọkùnrin ẹ súnmọ́ Ọlọ́run, ẹ jẹ́ ká fi gbogbo ayé wa, ẹ jẹ́ ká fi fọ́lọ́run, ká máa gbàdúrà, nítorí pé àdúrà ló ń gbà, agbára kì í gbà. Ṣé ẹ mọ̀ pé Ọlọ́run ó dàbí ìgbà tó yẹ pé bàbá sọmọ ni. Tí ẹ bá béèrè nǹkan lọ́wọ́ ẹ̀, ó kàn máa wò yín ni, kò ní ṣe. Ṣùgbọ́n tẹ́ bá ti lanu tẹ́ béèrè, á ṣe fún yín. Torí ó sọ nínú ọ̀rọ̀ ẹ̀, ó ní ká wá, àwa á rí. Ó ní ká kọlẹ̀kùn, wọ́n á ṣí. Ó ní ká béèrè, wọ́n á fún wa. Ẹ jẹ́ ká di òpó Ọlọ́run mú, ká máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Ẹ dẹ̀ máa rí pé the family that pray together stay together. Ẹ fa ìyàwó yín mọ́ra, kẹjọ máa gbàdúrà. Ọlọ́run Elédùmarè á jẹ́ kí ìgbésí ayé wa á jẹ́ kó dáa o. Ilé àti ọ̀nà gbogbo yín tẹ̀ ń gbọ́ mi, ilé yín ò ní dàrú o. Ìwọ tó ń bá ìyàwó ẹ jà, ẹ parí ìjà, ẹ fara yín mọ́ra nítorí àwọn ọmọ. Tí àwọn ọmọ bá rí pé ń jà, torí pé ń lura yín lójoojúmọ́, torí pé ń ṣépè, nǹkan tó máa wà ní mẹ́mórì àwọn ọmọ yẹn nìyẹn. Wọ́n á ní inú ilé àwọn kò dùn, inú ilé àwọn kò tòrò. Ó tún máa affect education àwọn ọmọ gan. Ẹ jẹ́ ká ṣe dáadáa o. Mo gbàdúrà fún wa lénìí, Ọlọ́run á gbọ́ àdúrà wa o. Gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ lọ́lọ́run máa ṣe fún yín o. Etí tẹ́ wá fi ń gbọ́ mi ò ní di o. Ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe, like, ọwọ́ yẹn kò ní kàn sàlàpò. Ọlọ́run á bá mi bless yín o, á bá mi gbọ́wọ́ yín sókè. Ẹ ṣé o. Please share this video, like and subscribe.